ẹ̀yin obìnrin onísùn bọ̀rọ̀ gidi tẹ́ máa sùn bọ̀rọ̀ gidi ẹ sùn múndúkú bí igi. Obìnrin tó bá ti ń sùn bọ̀rọ̀ gidi nígbà tí wọ́n bá fẹ́ do ó máa ń jẹ́ kókó sùn náà ni. Inú òbò ẹ̀ ò ní wà friendly fókó. Nígbà bó bá ń do okó wọ́n máa ń dóbìnrin lọ́wọ́ tó jẹ́ pé wọ́n ṣẹ̀ máa ọkùnrin á ṣẹ̀ máa fọwọ́ yí ẹ a máa yí báyìí wàá ṣẹ̀ máa yí. Ó yẹ kán sọ fún ẹ kó tó mọ bó ṣe máa yí tó bá ń do ẹ lọ́wọ́. Any position tí ọkùnrin tó bá take tó bá fẹ́ dóbìnrin ó yẹ kóbìnrin compliment position yẹn ni. Ọkùnrin bá fẹ́ gbẹ̀gbẹ́ do ẹ ó yẹ kí ìwọ náà mọ̀ wípé ó máa gbé ẹsẹ̀ ọ̀tún wàá fi cross ọkùnrin kí okó ẹ̀ kó lè wọ òbò dáadáa. Bẹ́ẹ̀ ìwọ tó yẹ pé wọ́n fẹ́ fẹ̀gbẹ́ do ẹ ó kàn sùn gbẹ gidi lẹ̀ wọ́n fẹ́ gbẹ wájú do ẹ ó kàn sùn gbẹ bọ̀rọ̀ gidi lẹ̀ wọ́n fẹ́ fi ẹ̀yìn do ẹ ó kàn fi ọwọ́ tẹ tébù ó ṣe gẹrí nẹ̀. tó bá ń dóbìnrin látẹ̀yìn obìnrin máa ń fi fùrọ̀ láti ẹ̀yìn ó máa fi ń pàdé okó ni. tó bá ń ṣe dọ́gì wàá máa fi fùrọ̀ ẹ wàá máa fi pàdé okó. tó bá ń do ẹ ní missionary bí yàwó sùn lẹ̀ wàá máa gbé ìdí fùrọ̀ wàá gbé dìde láti fi pàdé okó lókè. Tọkùnrin bá tó bá dẹ̀ pé wọ́n náà ló sùn tó ń dó ọkùnrin lókè wàá máa lọ sókè wàá máa lọ sódò bẹ́ẹ̀ náà ló wàá máa try láti stretch ọmú ẹ sí ọkùnrin lẹ́nu. Obìnrin tó bá ti ń sùn bọ̀rọ̀ gidi sílẹ̀ tó bá ń do lọ́wọ́ okó náà máa ń sùn bọ̀rọ̀ gidi. Irú àwọn okó yẹn náà máa ń rọ̀ tó bá ti wà nínú òbò tó yẹ pé wọn ò ní do lẹ́ẹ̀mejì. Ọkùnrin bá máa fi trust lẹ́ẹ̀mejì sẹ́ẹ̀mẹ́ta báyìí okó àti ṣe gbẹ̀rẹ̀ kò ní lágbára mọ́. Àwọn action tí obìnrin bá ń give àwọn passes tó obìnrin bá ń give tó bá gbé fún ẹ bó bá ṣe ń jù padà òun ló máa ń ran okó lọ́wọ́ tó kó máa fi ń dìde tó máa fi ń le sí. Bẹ́ẹ̀ obìnrin sùn bọ̀rọ̀ gidi òfò sùn bọ̀rọ̀ gidi àdánù sùn bọ̀rọ̀ gidi òṣì sílẹ̀ sùn bọ̀rọ̀ gidi wèrè sílẹ̀ ó máa ń kó bá okó ni. Ó máa ń ṣe àkóbá fún okó ó máa ń ṣe àkóbá gan fún òbò torí tó bá sùn bọ̀rọ̀ gidi ó mì pé ò wà rose ara ẹ̀ kàn máa dẹ̀ ò wà rose. Then àwọn Bartholin gland tó yẹ kó ṣomi sóbò kó bò wet òbò ẹ̀ kàn máa dry débi pé gbogbo orí okó ọkùnrin ló máa bó. Òbò ẹ̀ máa dry débi pé gbogbo orí okó ọkùnrin máa ta ọkùnrin ni. Bẹ́ẹ̀ tí obìnrin tó bá ń jù sí ẹ tí wọn náà ti ẹ̀ gbéra tó tiraka òbò á wà friendly ara ẹ̀ á tètè move. Bẹ́ẹ̀ tó obìnrin bá ń sùn bọ̀rọ̀ gidi okó náà máa sùn bọ̀rọ̀ gidi nínú òbò. Okó ò ní lè ṣọdẹ òbò yè kò síbi tó fẹ́ ṣọdẹ lọ torí òbò gan ò ní open dáadáa. Ẹ̀yin wèrè obìnrin tó bá ń dóbìnrin lókè obìnrin máa ń fi ọkùnrin bá wà lókè obìnrin máa ń fi òbò pàdé okó lókè ni. Tó bá ń ṣe dọ́gì obìnrin máa ń fi fùrọ̀ pàdé okó ni. Tó bá ń dó ẹlẹ́lẹ́gbẹ̀ẹ́ wàá gbé ẹsẹ̀ kan sókè depend on the position ẹ̀gbẹ́ tọkùnrin wà. Tó bá jẹ́ ẹ̀gbẹ́ ọ̀tún ni wàá fẹsẹ̀ òsì wàá fi cross ara ọkùnrin yẹn débi pé okó yẹn á lè ráyè wọlé dáadáa. á máa kan idọ̀ ẹ tó bá nídọ̀ débi pé ìwọ gan wàá mọ̀ pé okó wọlé sí ẹ lára. Tó bá gba ẹ̀gbẹ́ òsì wọlé wàá fi ẹsẹ̀ ọ̀tún cross ọkùnrin. Tó bá gbẹ̀gbẹ́ òsì wọlé wàá fẹsẹ̀ òsì tó bá gbẹ̀gbẹ́ òsì wọlé wàá lo ẹsẹ̀ ọ̀tún cross ẹ̀yìn ọkùnrin. Tó bá wá gbé ẹ̀gbẹ́ òsì wọlé ẹ̀gbẹ́ ọ̀tún wọlé wàá fẹ́fẹ́ òsì cross ẹ̀yìn ọkùnrin. Kì í ṣe pé bóyá kẹ́kọ̀ọ́ sùn ìsúnlẹ̀ òfò bíi pé máa bọ̀ wá ṣe ohun tó ṣe bó bá tiẹ̀ sọ̀rọ̀ gan ìsísùn tó sùn ó mì pé wá ṣe ohun tó ṣe kó dìde. Ẹ̀yin wèrè lóbìnrin àlè á dẹ̀ bọ́ta àlè á dansi afọ́kọyín àlè á gbé ẹsẹ̀ sókè àlè gan ló máa kọ́kọ́ yín ní style tán ti rí lórí Yinka TNT. Àlè á mú tébù bó bá mú tébù dání bí nǹkan yẹn ò tiẹ̀ dùn àlè á máa gbọ́ yé ha ha yé ha ha yé ha ha. Àwọn yé ha ha yẹn ó ní nǹkan tó ń ṣe lórí okó ọkùnrin. Ìwọ tó ń dó tẹ́ pé àwọn ringtone òfò tó ní ni àwọn ringtone òfò àbí kó máa ṣe pé wò ó jọ náà ó mọ̀ pé ó ń dùn mí ni ó mọ̀ pé ó ń ta mí ni ẹ ti ya wèrè. Bó bá ń ta àlè gan á fa ọ́ìlì á fa sí òbò á lè dẹ̀ dáadáa á lè gba okó. Bọ̀ ẹ̀yin ìyàwó lẹ́ bá ń dẹ ó ń dùn mí náà ó dẹ̀ ṣe tó ṣe bó bá tiẹ̀ sọ̀rọ̀ gan bó ṣe máa kára ẹ sílẹ̀ gan ṣe tó ṣe pé dìde ni kò yẹ kó rí bẹ́ẹ̀. Obìnrin onísùn lẹ̀ bọ̀rọ̀ gidi a máa mú okó sùn bọ̀rọ̀ gidi. Òbò tó bá sùn lẹ̀ bọ̀rọ̀ gidi kì í wet
òbò tó bá sùn lẹ̀ bọ̀rọ̀ gidi okó tó bá dogan máa ń ṣépè fóbò yẹn ni. Òbò tó bá sùn lẹ̀ bọ̀rọ̀ gidi okó ò lè rìnrìn àjò òbò yẹn yìí kẹ́ ẹ kó sì dànù. Ẹ̀yin ọkùnrin tíyàwó yín bá ṣì wà ní kátígórì sùn bọ̀rọ̀ gidi ẹ fohùn ránṣẹ́ sí mi lórí +447404851234. Tẹ́ bá ti mọ̀ pé sùn bọ̀rọ̀ gidi ni kí n bá yín wá obìnrin tó jẹ́ wípé á do oko yín báyìí ẹ máa rí bí oko yín ṣe ń fa omi jáde nínú òbò ẹ̀ á do yín bí ẹni tẹ́ ẹ̀ dóbò rí. Ọlọ́run ní jẹ́ kẹ́yìn ìyàwó ilé, Ọlọ́run ní jẹ́ kẹ́ gbéra yín sọ. Ẹ má gbàgbé ilẹ̀ Danabit o, promo ṣì wà hàn fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ rà. Ẹ kọ sí mi lórí +447404851234. Ire o, ẹ káàárọ̀.